ṣe ń bí lẹ́nu sá. àwa fún tọ̀bání bàbá wa Muhyideen Ajani Bello àṣẹ Sultoonul Waa'seen gbogbo ilẹ̀ Yorùbá pátápátá gẹ́gẹ́ bí àwò lọ àwò bọ̀ àwọn òṣèré bàbá náà rí pé wọ́n kájú ẹ̀ ká fún wọn lóye àwọn tá a fún wọn náà ní Ittihadul Waa'seen gbogbo àwọn àlùfáà oníwàásí ní South West òun náà ni a fún bàbá wa Ajani Bello là ń tọ̀bání wọn lénìí. Naam, kí ni àwọn dókítà mélòó lẹ wà nínú Ittihadul Waa'seen? Àwọn dókítà mélòó lẹ́yìn rò pé wọ́n wà nínú? A mọ̀ ní àwọn doctors tí wọ́n pọ̀, a ní professors láàrin wa, aláwọn ọ̀jọ̀gbọ́n, aláwọn àlùfáà tí wọ́n gbárí, tí wọ́n mọ̀rọ̀ Ọlọ́run sọ, ọmọ ọ̀rọ̀ Ọlọ́run gbé kalẹ̀, alhamdulillahi rabbil alamin. Ittihadul Waa'seen náà kúrò ní ẹ̀tì ẹ̀rọ mi. Ìmọ̀ràn wo lẹ wá gbà fáwọn àfáà? Ìmọ̀ràn tí mo gbà wọ́n náà ni pé ìtìhádì kò wà káwọn fọwọ́sowọ́pọ̀ ká má máa ṣe inúnibíni láàrin ara wa, ká má máa ṣe lára ẹ̀ńtọ́lọ́run bá ti ní gòkè ká máa sọ́pọ̀tì ẹni ọ̀kọ̀ọ̀kan náà lọ́lọ́wọ́ máa tì wá sókè. So ìmọ̀ràn tí mo fún àwọn àfáà nìyẹn, ká ní ìfọwọ́sowọ́pọ̀, ká ní one voice. Ọlọ́mọ sàṣẹ rọrùn fún wa. Al-Qur'an Karim. Wa alaikum salam.